ẹ̀yin ènìyàn wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí dédé àkókò yìí. Ọbí Ọlọ́run fún gbogbo yín pé àánú Ọlọ́run orí Ọlọ́run. Ọlọ́run bá mi ò ní jọ́ tán inú ayé oníkálukú yín lálẹ́ Qur'an. Ẹnìkan share fídíò kan sí mi ní ọ̀sán yìí ní àárọ̀ nípa fídíò tá lọ lọ́hùn. Nígbà tí wọ́n fẹ́ lọ arrest ẹ̀. Mo tún wá padà rí fídíò míì. Fídíò tí wọ́n kọ́ share sí mi yìí mo lọ wò ó. Mo rí ngbà tí àwọn ọlọ́pàá tá fẹ́ gbé tẹ́nìkan fi mọ́tò búlọ̀kù wọ́n ti kóra wọn bọ́ síta o pẹ̀lú oríṣiríṣi igi lóríṣiríṣi ni wọ́n mú lọ́wọ́ o ó dojú ẹ̀ báyìí o eléyìí kó máa ṣàánú fún wa báyìí kó máa bá wa dáàbò bo àwọn èèyàn wa tó bá ìkù síbẹ̀ ìjọba dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí gbèdéke ti pé láti èní ní 30 ọjọ́ Júùnù 2026 o tí wọ́n sọ wípé ó jẹ́ deadline tí àwọn fún gbogbo fọ́rínà nínú South Africa wọ́n ti ya síta àwọn kan reply message àwọn kan reply comment mi yẹ mo wá try láti ṣe àwọn findings kọ̀ọ̀kan láti bá àwọn èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ láti Ìbàdàn tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn èrò ẹkùn nínú àwọn ọmọ Chief Sunday Igboho. Náà kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni wípé lérí ọ̀rọ̀ ta lọ lọ́hùn àti mùsùlùmí àti Adéyẹmọ Ìgbòho sà. Lọ́dọ̀ tèmi àti àwọn ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ àwọn kan ohun tí Chief Sunday Igboho ṣe sọ́dà àbí ọ̀dà. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó kan onílé, kó kan àlejò, kó kan mùsùlùmí, kó kan ẹni tí ì ṣe mùsùlùmí, kó kan oníṣẹ̀ṣe. Ẹ bá mi share fídíò yìí dáadáa. Ṣé ohun tí Chief Sunday Igboho ṣe dáa àbí ọ̀dà? Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho sà. Ọmọ ìyá mi, ohun tí Chief Sunday Igboho ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi. Pẹ̀lú àlàyé ohun tí Adéyẹmọ Ìgbòho sà bàbá Dami tó ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi pẹ̀lú àlàyé tẹ́tí kó gbọ́ mi dáadáa. Ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin ọlọ́pàá tẹ́ wá láti Kwara State allegedly ni o wọ́n sọ pé ẹ̀yin gangan lẹ́rìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Ẹ̀yin lẹ́rìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn láti Yanya lọrin nìbàdàn tẹ́ wọ uniform? Tí òótọ́ bá délẹ̀ ẹja bára wa sọ. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn ní Yanya Ìbàdàn láti lọrin tẹ́ wọṣọ uniform? Ẹ jẹ̀bi. Gbogbo orúkọ tó wulẹ̀ kí wọ́n pè yín ń lẹ̀ ń jẹ́ o. Tí wọ́n bá pè yín ní kidnapper lójú ẹsẹ̀ níbẹ̀ yẹ kidnapper ni yín. Tí wọ́n bá pè yín ní ayakila níbẹ̀ yẹ ayakila ni yín. What is your identification? Not only ID card. Your uniform is among your identification. Ẹ wọ uniform láti Yanya lọrin. Ó wà ridiculous. Kò bójúmu. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì lérí ọ̀rọ̀ Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho sà. Kò sí ní tó jẹ́ kí olóyè Sunday Igboho lọ síbẹ̀ yẹn ni wípé bí àwọn pípò yìí ṣe wọ àdúgbò ta lọ lọ́hùn, gbogbo àwọn ará àdúgbò lóòótọ́ a mọ̀ wípé wọ́n mọ̀ pé wọ́n wà nílọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń fi implicate ẹ̀yàn ọlọ́pàá ni pé ayakila ní kidnapper ní ará àdúgbò ní láti pe Chief Sunday Igboho. Ìgbà tí Igboho débẹ̀ ó rí i pé àwọn ọlọ́pàá ni wọ́n. Fine. Ẹ mà pọ́ yẹ kó fi wọ́n lẹ̀ kán máa gbé ta lọ ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀. Ó yẹ kí Adéyẹmọ Ìgbòho sà kó fi wọ́n lẹ̀ kán máa gbé ta lọ ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀.
kí ni ìdí tí ò fi lè rí bẹ́ẹ̀ ni wípé gbogbo ojú ọ̀nà tó wọ ibẹ̀ yẹn ó ní àwọn ọmọ àdúgbò ti block. Gbogbo ojú ọ̀nà tó wọ àdúgbò ta lọ lọ́hùn gbogbo ẹ̀ làwọn area boys ti block yányá. Tí olóyè Sunday Igboho bá sọ pé ká máa gbé ta lọ lọ́hùn lọ lójú ẹsẹ̀ yóò dogun, yóò dìjà, yóò di wàhálà, yóò di fìtínà. Yóò di pé àwọn ọmọ mùsùlùmí ó ní wọ́n ń dá ogun lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ má jẹ́ ń tàn yín, wọ́n dẹ̀ ṣe àwọn ọlọ́pàá yẹn léṣe torí pé ọlọ́pàá yìí ò ní fẹ́ yìnbọn sí àwọn innocent. Kò sí tó lè jẹ́ kí peace ó rèèní níbẹ̀ yẹn láàárọ̀ yìí kọjá kì í ṣe Sunday Igboho sọ wípé ẹ já ọmọ yìí sílẹ̀ ẹ máa lọ. Bí wọ́n ṣe já ọmọ yẹn sílẹ̀ a máa pé kò sẹ́yìn pé olóyè Sunday Igboho dá sí i ṣùgbọ́n ẹ gbọ́ o olóyè Sunday Igboho sọ wípé dandan kí ọlọ́pàá ó drop ta lọ lóhùn tí wọ́n bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ nítorí pé kí wàhálà má bàa ṣẹlẹ̀ ni o. Ẹ gbọ́ o bìkọ́ tíjà yìí bá ṣẹlẹ̀ tán gbogbo tí ń jẹ́ràn ọmọ ilẹ̀ Ìbàdàn àbí àwọn tí wọ́n jẹ́ followers ta lọ lóhùn wọ́n máa gbógun ti ará Ìlọrin. Bọ́dẹ̀ kí àwọn mo kí ẹni tí wọ́n pè tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yẹ tó ní ó pé okay kí wọ́n fi ta lọ lóhùn sílẹ̀ mo fún yín ní kudos. You are a man with intelligence. Ẹ wá gbọ́ Chief olóyè Sunday Igboho ẹ gbọ́ mi o. Tó bá yẹ pé ẹ láǹfààní àti ilẹ̀ bá ta lọ lọ́hùn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àbí gẹ́gẹ́ bí àbúrò ẹ pé ta lọ lọ́hùn síbi títí gbọ́rọ̀. Ẹni kó yí content ẹ padà. Nǹkan pọ̀ ńlẹ̀ tí ta lọ lọ́hùn lè ṣe. Nǹkan pọ̀ ńlẹ̀ tí ta lọ lọ́hùn lè promote. Kó má bú Islam mọ́. Kó má bú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àgbà nínú mùsùlùmí mọ́. Títa lọ lọ́hùn bá ti step down lérí pé kó má bú àwọn àfáà àgbà nílẹ̀ Yorùbá ta lọ lọ́hùn ò ní issue mọ́. Títa lọ lọ́hùn bá ti step down lérí pé kó má intimidate Islam ta lọ lọ́hùn ò ní issue mọ́. Gbogbo ẹ̀yẹn níṣẹ̀ṣe tẹ́ bá rí ẹni tí ń yàkàyàkà nǹkan yín tẹ́ bá rí ẹni tí ń yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe yín tó lọ dantí ọ̀yẹ́ kó dà lérí ògùn yín ẹ mú jáde kí wọ́n arrest ẹ. Everybody have right to protect your religions. Ẹ gbọ́ mi yé mi ò ní fẹ́ sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́ ohun tí mo fẹ́ rán pọ̀ nínú ayé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe náà ẹ dákun ẹ bá ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o Ọlọ́run ọba mi ò ní fi wá sílẹ̀. Àbáwá àgbà ṣe Sunday Igboho Adéyẹmọ mo tún advice ilẹ̀ kan sí àbá àgbà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹ bá ní bàtà lọ́lọ́run sọ̀rọ̀ kó tún tí ń ṣe kó tún ṣe kó yé bú àwọn àgbàlagbà má kó yé bú àwọn àfá àgbà má ọmọ èké ni ta lọ́lọ́run kò tó ọmọ àfá àgbà míì. Ṣe Sunday Igboho I know you can do it. Ẹ dákun mo mọ̀ pé ìtẹ́mi sọ yìí yóò tako làákàyè àwọn mùsùlùmí mi ṣùgbọ́n èmi tí mo sọ̀rọ̀ mo marísì tó jẹ́ kí n sọ ìwọ tó gbọ́ náà wọ́n náà marísì tó jẹ́ kó gbọ́ mi ò sí lẹ́yìn àwọn ẹlẹ́bọ mùsùlùmí ni mi ò lè ṣe nǹkan mi tó yàtọ̀ sí Islam. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Lẹ́yìn fídíò yìí màá tún ṣe fídíò mi lérí ọ̀rọ̀ yẹn mò ń gbà àwọn details kọ̀ọ̀kan lérí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti ṣe Sunday Igboho ẹ bá mi share fídíò yìí. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Sunday Igboho Alpha I hear say you stop police make dem no arrest one guy wey dey always insult Allah say make dem no arrest am. Me I no know why you go do that. If I no do that, if I let police arrest am now. Anyway, on behalf of Sunday Igboho and that guy wey dey call Tani Olohun wey dey wan arrest, so I'm using this opportunity to tell you people that Allah dey craze. You no go better for Ogun kill Allah for any place where you dey una dey mad. This kind useless Allah. Allah dey craze for any place where you dey. Since when that guy don dey insult the Allah since 2022 wey me I know that guy. If your Allah get power, why you never punish her up to now? Una dey mad. Who get Allah? No be Saudi Arabia get Allah. Allah na our Africa culture. Una dey mad. All of una go just come carry the useless religion come dey destroy our life. No be Allah dey suck blood for Nigeria. Saudi Arabia wey get Allah no suck blood for there. Allah come Nigeria come dey suck people blood. You no go better for Allah.
I bet you are why us. Bandit go carry person like this. They go to slaughter person. They shout, Allah Akbar, Allah Akbar. Allah say go dey happy. No go better for una. So now what they fight for Allah? Go they carry police. Go they arrest person. If that you Allah get, it's sure for you Allah. If to say it's sure for that Allah, that useless Allah. May he send the agent. May they go arrest Tani alone. Now don't go they fight for Allah. Una go they defend white man religion. White man religion, meanwhile, you don't ever see any Oyibo or Saudi Arabia people. May they can't defend your own culture. Now, white man religion, never can't defend. A very big shout out to Sunday do any place where you did. This time around, I support you fully. So they try his best to make sure that at least make bandits stop on Nigeria. They enter Bushi, they try his best. But Allah, they suck more blood. Oguki Allah. They go better for Allah. Allah, they suck blood everywhere. What go arrest person? Since when that guy don't insult Allah, wait till make that your Allah. Not for go do an anything. May send that useless angel. May they go arrest him. Allah they close. In case you don't know, I was once a Muslim, so I don't know those shit where they inside Quran. Now useless mathematics textbook when I they call Quran. Only that for doing. Now you both culture. Now what call the force for our head? If the guy insult your Allah, if you shout for your Allah, may you fight him. We are mad. Now you both man, you both culture. Now what can they defend? When Saudi Arabia can't defend their God. Allah no be your God. Allah no exist. Allah no get, you no get level. No go better for una. And you bring it. Stupid people. Asake TV show.